ohun tí a ní àǹfààní rẹ̀ ní òní nǹkan ńláńlá ni torí pé òun ni bí kọ́kọ́rọ́ tí a fi máa mọ̀ wípé ilẹ̀kùn tá a fẹ́ ṣí yìí o ilẹ̀kùn àwọn àlùfáà nì ilẹ̀kùn tá a fẹ́ ṣí yìí ilẹ̀kùn àwọn àlùfáà nì gbogbo ọ̀rọ̀ wa jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ gidi ó máa ń korò ọ̀pọ̀lọpọ̀ lè wò wípé ní àfa àlágbájá ẹ̀sìn yọkọ̀ náà àfa àlàkásẹ̀gbẹ̀ tí mẹ́lá dùgbò wa ẹ̀sìn yọkọ̀ náà àfa lóla ẹ̀sìn yọkọ̀ náà àfa mẹ́lẹ̀ wá kú kì í ṣe pé wọ́n gba àfa kan lérò bí kò sì wípé wọ́n tó wá sákìyèsí láti mọ̀ wípé tàlàfà olóòlù làwọn sì ń sọ olóòlù láti wà kódà bó ṣe kó kóró tó àwọn tá a bá sọ̀rọ̀ yìí ni kí wọ́n gbìyànjú kó yẹra padà torí pé níjọba dé àwọn ẹlẹ́rú nù ó yẹ kí yóò fi oṣù ká fún nǹkan náà ntí ọba di wípé yóò di ọ̀rọ̀ sọ́nù láì kí á mọ̀ àfikà ní ibi ẹ̀dá ta yìí ìdí nìyí tí àwọn dókítà wa tí wọ́n fi ṣe rìsáàjì gidi lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ṣe ìdílé lórí ká tẹ̀lé ká lórí ṣẹ́kù ìgbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n fẹ́ ní àárín yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìjókòó àáfàá lónìí tó jẹ́ ìjókòó wá sí tó ti di àṣà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá òun náà ní kí ẹ̀yẹ kó dìde kó bẹ̀rẹ̀ sínú ẹ̀yìn wọn kó yin àáfàá yẹn kó yòǹgbò rẹ̀ kó sì gbogbo ẹ̀ àwọn mùsùlùmí láì fi sí. wọ́n ní ṣùgbọ́n bàbá wa Sheikh Adam rahimahullahu ta'ala ló ń kọ́ bá kẹ́ bàbá wọn wá ní irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí tẹnìkan yin bàbá tí bàbá ní rárá o ẹ má yìn mí o ẹ sì sùúrù wọn ní ẹ má yìn mí ọ̀rọ̀ náà ìjọ náà lọ́hùn mo rò pé bàbá ti kú nìsín mo rò pé nǹkan bí 20 ọdún àti ọdún díẹ̀ ni wọ́n ti wá ṣe wá sí yẹn kan tó kú àwọn papọ̀ ó wà ní gbígbọ́ so ẹ̀yin elétò afẹ́kẹ́ yọ̀dá fún wa níṣẹ́jú díẹ̀ ká gbọ́ kọ́mọ̀jọ́ pé bóyá bí ti dókítà sọ ọkàn jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán àbọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ nítorí wípé kódà wọn kàn ń kúrọ́ mọ́ bàbá wọn yẹn ni kò sí kó wọn kúrọ́ mọ́ bàbá ntí bàbá wí ẹ̀jẹ̀ agbọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ bísímìláì níbẹ̀ yẹn. ẹ̀sìn lọ́pọ̀ mi lóye bí kí mo pẹ́ tèlé. iṣẹ́ tí mo ṣe yẹn lọ́pọ̀ mi lé mi kí mo kọ́ sẹ́ ẹ̀yìn lé. wọ́n wá lé iṣẹ́ fáàrí wípé èmi ni mo kọ́ yín mo fọ̀nà mọ́ yín èmi ni mo dá yín bí. ìjẹ́ mi ni mo fi làákà ìjẹ́ fi ń gbọ́ sínú ayé bí. èmi tí mo lójú tí ń bẹ̀ lérí yín èmi tí mo létí tí ń bẹ̀ lérí yín èmi tí mo lẹ́nu tí ń bẹ̀ lérí yín èmi tí mo làwọn kẹ́lẹ́ tí ń sọ̀rọ̀. ẹ wá sọ̀rọ̀ tẹ́ wá bẹ̀rẹ̀ sí òyìn mi ẹ ròyìn ọlọ́run tó fi gbogbo kiri òsílẹ̀. àti kábọ̀ máa wò káwá là ń gbẹ̀sìn yìí ẹ̀sìn ní gbé wa níyì. bàbá wa gẹ́gẹ́ wípé ìpìlẹ̀ wa ẹ̀sìn ni gbogbo wa ẹ̀sìn ni èso wa ẹ̀sìn ni ewé wa ẹ̀sìn ni ẹ̀ka wa ẹ̀sìn ni ilé wa ẹ̀sìn ni ìlú wa ẹ̀sìn ni ìyára wa ẹ̀sìn ni ọlá wa ẹ̀sìn ni ọba wa kò sí gbogbo dúró ẹ̀sìn ni balógun wa kò sí gbogbo síbẹ̀ ẹ̀sìn ni mọ́gàjì wa kò sí gbogbo dúró ẹ̀sìn ni àtẹ́kọ́bájẹ́ bẹ́ẹ̀ àwa ká gbẹ́sẹ̀ gba ẹ̀sìn ló gbé wa dá. A dúpẹ́ fún Ọlọ́run ọba a lọ sí ọ̀dọ̀ àwọn ẹnjìnìà Nasir ọ̀dọ̀ wọn ni a ti bẹ̀rẹ̀ ìbéèrè bismillah. ẹ ṣe gan Ọlọ́run san ilẹ̀ san rẹ̀ ẹ jọ̀ọ́ ìbéèrè mi ọ̀nà méjì péré ni àkọ́kọ́ ni pé nígbà táwọn ustaz ń sọ̀rọ̀ wọ́n ní nígbà tó ń ka ara wọn nǹkan tí mùsùlùmí ò gbọ́dọ̀ mọ̀ ẹ̀ka ìlú lílù àti ìsábì àtijọ́ tábàwá rẹ́ni tó wá ní ìdílé tó yẹ pé ìdílé àyàn ẹ pé gbà tán bí gan wọ́n tún sọ lórúkọ wọn fi àyàn sí
ìlú yìí náà ni àwọn òbí rẹ̀ sì lù títí tán fi rán lọ iléèwé tó fi di tó dà. Ó wá dé nsìn ó ní wọ́n ní ìlú o pé kò bá mu, wọ́n wá sọ fún un pé ìwọ fẹ́ ya ọmọ àlè, tó bá lò bá wa lùlù yìí mọ́ àbò tẹ̀lé wa mọ́ ń kọ́ ọ lọ́mọ. A sì gbọ́ yé pé òbí ó ṣe pàtàkì nínú Islam pé a gbọ́dọ̀ rí ìbínú wọn. Ǹjẹ́ kí lọ́nà àbáyọ? That's the number one. Ó clear pé lù yẹn náà làwọn yẹn lù títí tán fi re owó yẹn jọ tó fi lọ gbogbo ibi tó lọ. Wọ́n sì láwọn ó kọ́ lọ́mọ tó bá lóun ò bá wọn ṣe tìlù yẹn mọ́. Islam sì ní a gbọ́dọ̀ rí ìbínú òbí wa, ìyẹn àkọ́kọ́. Ẹ̀kejì ni pé ẹ ti ń sọ but mo ṣe tún dẹ́kọ̀ látàná sí àwọn kankan ń ṣẹlẹ̀. Àwọn kan ásámù wọn láti bíi 7:15 sí 7 in fact tí 8 tó lù wọ́n ti kí ìṣá ẹ̀ wọ́n ti parí ásámù. So ṣé nígbà àwẹ̀ Ọlọ́run fààyè ẹlẹ̀ ká máa kí ìṣá ẹ̀ before ìṣá ẹ̀ ní àbíbáwò. Alhamdulillah al-alim al-akram alladhi 'allama bil-qalam 'allama al-insana ma lam ya'lam. Wassalatu wassalamu ala tamamil anbiya'i 'ala ashrafil anbiya'i wal mursalin nabiyyina Muhammad wa 'ala alihi wa sahbihi ajma'in. Àwọn òbí tí wọ́n bí wa wọ́n ní ìwọ̀ tí ó tóbi lọ́rùn wa. Olóṣọ wọn di ẹni àkọlé, olóṣọ wọn di ẹ̀dá àdọ́gbọ́dọ̀ dá sí ọmọ. Ọlọ́run tó wá dá wa náà, òun náà wá níwọ̀ tó tóbi lọ́rùn wa. Ní Al-Qur'an fi clarify kọ́ńbà sí orúkọ wípé wa in jahadaka على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما. Nígbà tó lọ́rùn ọ̀rọ̀ àwọn òbí náà lọ́lọ́run sọ bọ̀ ọ wá ní tabatúláàsì rẹ wípé kó mú ẹlòmíì lórogún mọ́ òun Ọlọ́run fala tuti'huma má fọ́lù wọn. Nọ́sọ̀ Al-Qur'an nìyẹn. Kìí ṣe ṣíríkù nìkan, kìí ṣe ẹbọ nìkan ní nǹkan yẹn pé wọ́n mú wá gẹ́gẹ́ bí nàmúsàjì wípé àpèjúwe pé tábà ti ní nǹkan tó tábà ti fẹ́ pọ̀ dẹ́ẹ̀mú nǹkan ẹbẹ̀rẹ̀ láti fi ètò ga kídàjọ́ rẹ̀ lè bá kọ́fà àwọn ètò wà ní ọ̀dà rẹ̀. Gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ pé ohun tí Ọlọ́run lòun ọ̀fẹ́ nínú nọ́sọ̀ Al-Qur'an tàbí ohun tí súnà gbé wá pé Ọlọ́run ọ̀fẹ́ tọ́lá bí òkè sọ̀rọ̀ fẹ́nu Ọlọ́run náà ló gírántì ẹ̀yẹ. Nítorí náà látọ̀ àtàlí makhluqin fi ma'siyatil khaliq. A gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ẹ̀dá Ọlọ́run kan káfí wá ṣe Ọlọ́run ọba ẹlẹ́dàá. Àmọ́ lórí ọ̀nà yẹn bẹ́ẹ̀ yẹn ó ṣe gbogbo Ọlọ́run tó ní kápẹ́pẹ́ sójú ọ̀nà àwọn ó ti ṣàlàyé ó ní ud'u ila sabili rabbik bil hikmah wal maw'izatil hasanah. Máa pèpè lọ sí ọ̀nà Ọlọ́run ọba rẹ pẹ̀lú wisdom tó jẹ́ hikmah àti wáàsí tó rẹwà. Kò méjì sẹ́yìn kéèyàn lọ bá òbí ẹ̀ pé ìlú láti gba kínní ẹ̀ wọ̀ náà o. Wọn kì í ṣe wáàsí báyẹn. Wáàsí ní methodology gẹ́gẹ́ bí àwọn muhajiru àgbọn ti sọ ó ní methodology. Ó sì ti wà nínú Al-Qur'an. Yá abatila ta'budu shaytan. Inna shaytana kana lirrahmani 'asiyan. Níbi tí Ànábì Ibrahim alayhi salatu wa salam tó ti ń ṣe wáàsí fún bàbá rẹ̀ tó jẹ́ Azara tó jẹ́ pé ẹlẹ́bọ ni. Olúwa bàbá mi má jẹ́ pé èṣù lọ́ọ́ máa sin nítorí pé èṣù ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ sọlọ́run. Oríṣi ó sọ ní lọ́pọ̀lọpọ̀ ààyè ọ̀nà míì wà tá a lè fi gbé nǹkan yẹ tá a lè fi gbé sí wọn wájú bí wọn ò
gbà àwọn òní máa kọ́yàn lọ́mọ òpin tí wọ́n bì ní pé sórí ìtàn bá wáyé àwọn bá dọ́rùn sórí tiẹ̀ tó lòrú tó lọ dá yẹn ọ̀dà máa ṣe fàwọn alẹ̀ ń tà wọn èyí ò nìkan kọ́ mo lápèjọ tó yẹ pé àsìkò gbà wá ẹni tó jẹ́ màmá dákì tèmi gángan tèmi bá láyé màmá wọn tí ọba di àsìkò eégún lé wọn bá ń dún bọ̀ báyìí ọlọ́run ló mọ ìpèkúpè tí àwọn eléégún wọn máa pè bí ìgbà tí òòṣà kan ti mú wọn tẹ bá pè lọ́fọ́ nígbà náà wọn ò lè gbọ́ mọ́ wọn ó ti múra wọn lọ jó pàdé wọn nígbà tẹ́mi ti Saudi dé mo ní ìyàgbà irun tá a jọ ń kí òun àdéhùn wọn ò papọ̀ ó ní ẹ̀sìn ní dáwọ̀ tí wípé mo nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bí náà ti mọ̀ pé ẹ̀yin gangan nífẹ̀ẹ́ ìfẹ́ gan ju bàbá tó bí mi lọ tọ́lẹ̀ ní ẹbí bàbá ọ̀hún ẹ̀sìn nífẹ̀ẹ́ mi ju ìyá tó bí mi lọ torí ẹ̀ máa ń fi kíní yẹn hàn mo ní kẹ́yìn ò wá nífẹ̀ẹ́ pé kẹ́yìn ò wọ náà ẹ̀ kò dáa nítorí náà tẹ́kùn lé yín bá dé ẹ má dọ̀ bó bá ní lùlù tí ń pè ní ẹ má sàwùjù bí láì bá dé pé ìdùnnà bẹ́ẹ̀ níjọ́ lọ́dún tí wọ́n wà kó dẹ́kun fẹ́gùn tí ò tún yàtọ̀ ilé wa má tí ò ya èdè wa má ó ti ń lùlù bọ̀ láti ibi tó dé náà àwọn ará ní ń pé ìyá àgbà ẹ̀ gbọ́ ìlú ni wọ́n láwọn àdúgbò àwọn ọ̀dà mi lójú ta wa ìyá àgbà wa jáde ta pé látòdì lọ mọ́tò dẹ́dẹ̀ mọ́. ntẹ́yìn náà ń sọ ọlọ́wọ́ jẹ túbá bí a ṣe wọlé lọ́nu. àwọn yẹn bá bá wọn kára yàgbẹ́ ti bẹ̀rù orí ara ní ẹ̀sìn tẹ́tí tí wọ́n ní ibi náà dàgbà dé ibà bá kú lónìí. àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lágbájá ti kúnnú léyìí làánú ti kúnnú lé àmọ́ jùlọ àwọlé ọkọ sí à á sì bímọ tó jùlọ ẹ̀jẹ̀ kí wọ́n lé lẹ́rù kú àwọn ọ̀nà tí à ń gbà gbé ọ̀rọ̀ fún yàn ó lè pọ̀ sí kí wọ́n tẹ́wọ́ gbà ó dẹ̀ lè pọ̀ sí kárí jẹ́ tiẹ̀ ẹ jẹ́ kí á lo ọ̀nà tó dáa láti pìrìsẹ́ǹtì tàbá fẹ́ sọ fáwọn èèyàn ibùn bí oṣù bí wa àmọ́ sọ fún wa nífọ̀kùn fún wọn ó rí jẹ́jẹ́ pé àgbà àti tó náà àwa náà ti bọ́ kó lọ́nà àti sọ fún yín à ń sọ fún wa nítorí pé a mọ̀ pé ntẹ́ra wọlé yẹn tó lè kópa lára wọn ni tábàárí àánú yẹn náà lọ́dọ̀ tiwa náà ó lè jẹ́ kí wọ́n ó gbà àwọn ọ̀gá mi tẹ́lẹ̀ mi mo lè dáhùn ẹ̀ wọ́n kàn fẹ́ tẹ́mi náà dá sí ni kò sì gbéra kan tẹ́mi náà lè fi kí ó dá tí wọn ò lè fi dá ìlọ́po ẹ̀ ọlọ́run kò san gbogbo wọn lẹ́sàn-án rẹ̀ wallahu ta'ala alam ọlọ́run nìkan ló dúró jùlọ. àárẹ̀ láìta àwọn èèyàn náà ni níbi tí tá a bá ti dá a lé ó sì ti kọjá tẹ̀wọ́ gbà because àwọn èèyàn ti fíìsì táìmù láti jọ èmi gan mo bá ní eré àwùjọ wa àyílà tápẹ́ sórí 2 ni ìmọ̀gbọ́yá ó rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn bá 2 ni àlàsárì 4 ni wéèdì wa láago 4 magiribi 7 everybody don win the same time àwọn ẹni ìgbìyànjú kan náà ṣe tí a fi gbé kabẹ̀ táwọn afáàjọ náà lọ́rùn àwọn náà gbìyànjú láàyè wọn wọ́n dẹ̀ tíráyì ṣùgbọ́n gbà tí ìmọ̀ tó sún síwájú tari pé ìyẹn kò tún wọlé mọ́lọ́pọ̀ gbà àwọn dọ́kítọ̀ àwọn ní ìrún ti wọlé ní gbogbo Nàìjíríà ní òwárì bí ọkọ̀ tí a pẹ́ tán wà ń lọ wọlé abẹ́ẹ̀kọ́ ni tàbá wá ṣàlàyé fún wa pé ètò ọlọ́lá jù nínú sẹ́tìyàn máa ń ṣe
tí a fi lè rúkú rere ọlọ́run ní as-salatu fi awwal waqtiha ká máa kírun lákọ̀ọ́kọ́ àsìkò tó bá tó ó ṣeéṣe kí àyípadà ọmọ bá díẹ̀díẹ̀ náà wá sí yẹn náà láti fún wọn káàpé a lè lo oríṣiríṣi ọ̀nà kódà jọ́ mi èèyàn máa lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ lè máa mú téèyàn ó bùn ní ẹ̀bùn pé ẹgbà bàbá ọ̀rọ̀ tẹ́sí wá sọ ẹ̀ní sọ́jọ́ ń ńdọ́mí tó bá tó dìde nìkan bàbá tó ní mú nǹkan wá fún inú ẹgbà ẹni ẹ bá ti fún nǹkan lẹ́ẹ̀mejì tẹ bá lọ́dọ̀ ẹ̀ lẹ́ẹ̀kẹta pé bàbá àkíyèsí kan ni mo fẹ́ pé o kọ́lọ́mù kọ́mọ́ bàṣẹ wa jẹ́ o pé àsìkò táwọn kírun ó dàbí ìgbà wípé ìrun yẹn ò tí ì tó tásìkò ọba títí tó téèyàn bá kírun ó kàn fi dànù lásán ni tí a bá dé fún wa lọ́nà pé èèyàn bá wọn mọ́ràn ó ṣeéṣe kó já tẹ̀wọ́ gbà sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ràn kan máa rí jẹ́ bí kéèyàn sọ fún public pé bàbá àsìkò tẹ́ kí kò tí ì tó bàbá náwó pé ọlá kan lò nígbà fi jẹ ìmàmù bí ọ̀wá ní tìbónú àkọ́wájú fi tì mí di àwà yìí kó a rí bí kùmí ṣe gbé àwọn èèyàn ẹlòmíì lè pe òun ọgbà òní bẹ́ẹ̀ ètò náà ètò bá yẹ ká pè wọ́n sí kọ̀rọ̀ ká pè wọ́n sákìyèsí a lè lo ọ̀nà yẹ an-nasihatu fil mala'i fadiha wọ́n ní kéèyàn fẹ́ kìlọ̀ kankan fún yàn ní public kó sì fi fún public káwọn èèyàn máa wò ó wọ́n ní fadiha ní bí wàá tí yàrá yẹ yàn àbí kéèyàn túmọ̀ yẹ ìdójútì ẹsẹ̀ wọn ìdójútì ni torí náà ká lo ọ̀nà tí ó rẹwà ó ṣeéṣe tá a bá lọ ọ̀nà tí ó rẹwà níbi 70% ó ṣeéṣe kí kíni wà nìyẹn kọjá tẹ̀wọ́gbà ọlọ́pàá. náà níjọkọ̀ wá sí káwọn èèyàn tó máa sọ ẹ̀ẹ́dẹ́ kí ìrun lẹ́yìn àwọn èèyàn ká tó máa sọ fáwọn èèyàn àmì ìwọ́tẹ̀ pé ibi tí nọ́lẹ̀dì wọn dé ni ibi tí Islam sì dé lónìí ẹ̀jìnà nẹ́sùn náà lè jẹ́rìí tán béèrè tí n bá fẹ́ lọ sí wáàsí bì kan tó bá jẹ mọ́ ohun tó ń lọ láyé òde òní nínú ẹni tí wọ́n máa ń pè ẹ̀jìnà nẹ́sùn bẹ́ẹ̀ pé ẹ dábàá ẹ bá ń ṣàlàyé nǹkan báyìí kó yé mi wọ́n sì ṣàlàyé ẹ̀ lórí fóònù pé ntí jẹ́ bẹ́ẹ̀ ni ntí jẹ́ bẹ́ẹ̀ ni ntí jẹ́ kódà àwọn aníkíní kan lórí méèlì àwọn sẹ́ńdẹ̀sì méèlì mi kémi náà kà wó iṣẹ́ ìjà àfa àti kọjá pé ẹni tó kéwú nìkan á kọlaborétì pẹ̀lú àwọn tó lajú náà láti fi rí àwọn nǹkan tó jọ́làjú òde òní ká lè sọ̀rọ̀ lórí ẹ̀ ká lè rọ́rọ̀ yẹn sọ tó náà ọ̀nà tó yẹ ká gbà ó pọ̀ ètò ń bá ẹnìkọ̀ọ̀kan wa náà wí ń bẹ tó yẹ pé á àdírẹ́sì ẹ̀ lọ́nà tó rẹwà náà ni ń tá àbá mọ̀ dandan ni ká béèrè tó náà tí Islam wà nìyẹn àwọn ọ̀wà tí ìkéwò débi pé ẹ ọ̀bíyèsí knowledge yín ó ní ọkọ̀ ọ̀sùn controversy yẹn tí ẹ bá ṣàlàyé fún wọn débẹ̀ wọ́n bọ̀ ẹnìkan bẹ̀rẹ̀ mi àti dókítà lájọ lọ sọ́dọ̀ rẹ̀ lájọ lọ debate pẹ̀lú dákọ̀ ibẹ̀ onídìí jẹ́ ọgbà phd lórí ìṣirò lórí mathematics ló gba phd ọwọ́ ń bá ní debate mọ̀tòkàtò iṣu yẹn ìkan lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àkídà náà ni kájùkù lọ́nà lọ mẹ́rin wá fún un ṣùgbọ́n kò wá satisfied máa sọ fún wípé ọ̀rọ̀ ìkúnlẹ̀ òun náà ní ẹ ṣeun máa sọ fún ọwọ́ ní sáwọn bàbá tán ti lọ sẹ́wọ̀n òní mà ní àkólàfà wa ni wọ́n gbogbo àwọn tá a ṣe lónìí product wọn ni wá mo ní ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ni wọ́tọ̀ jẹ́ phd lórí mathematics ní 60 ọ̀nà tó ń gbà wọ́ọ̀kù mathematics ń gbà yẹn ó ti yàtọ̀ sọ́nà tó ń gbà wọ́ọ̀kù mathematics láyé òde òní so agree pẹ̀lú mi ó ní of course bẹ́ẹ̀ ni mo tó bá wá rí bẹ́ẹ̀ náà bí irú wọ́n ní làkúùn náà ló gbà yẹn tó bá wá rí bẹ́ẹ̀ náà ó ń ṣẹlẹ̀ níbi tí kéwú tá a gbé kalẹ̀ yìí náà kò dé túmọ̀ sí báwọn bàbá tó ti kọjá lọ ò máa kéwú
torí náà ibi tí ó yẹ ká dúró sí nìyẹn wallahu ta'ala a'lam gbogbo àdìgún tó bá tún kù bẹ́ẹ̀ àwọn ọ̀gá mi kan bẹ lórí àìsí wọn máa fi. Dr. Abdulrahman Ahmed Alima ẹlẹ́rọ adáhùn rẹ̀ aláwọn máa rí àwọn mọ́tò kan wọ́n wà pọ̀ síbi plate number rẹ̀ lọ́wọ́ sàlẹ̀ káwọ́dé mọ̀lẹ́yìn wọ̀lẹ̀ lànà ìpè lè wé yìí nìbó ló ti jẹ́ látàrí sọ̀rọ̀ gbogbo eléyìí náà rí yàwó ṣe kárí mi gbogbo wọn pé wọn kọ sí ẹgbẹ́ kárí mi ní wọlé lọ́wọ́ àbí tẹ́lẹ̀ kan so ìyẹn tó ní ẹni tó ń ṣe ẹrúsìn ìmọ̀ àti àwọn afá eléyìí ìyáwó ló máa bọ́ sí ìyáwó èyí tó dára ní kájínà. fi sílẹ̀ torí ojú fẹ́ máa ṣe déédéé táwọn olóṣèlú pé ní táwọn olóṣèlú bá kọ eléyìí kémi náà kọ eléyìí. now àwọn Dr. Abdulwahab Muhammad Jami wọ́n béèrè pé ìjóbìnrin ẹ bá ṣe ní ọkùnrin lè pa láwàní rẹ̀ tí bá ń sálù àlá ó sì tún lè pa sọ́ọ̀sì ẹ̀ náà níbi àlù àlá tí ò ní bọ̀ ìyẹn nígbà tó bá wà nílé àjò àbọ̀ wà lé náà wọ́n á ní sóbìnrin náà lè pa ìjáàbù rẹ̀ lórí bismillah. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin kí àwọn àfáàwà tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ ọlọ́run láti ìgbà yìí kọ́lọ́n kó san wọ́n lẹ́san rí mashu ala alikhimar ni pé kí obìnrin ó pa hijabu wọn tàbí ìborí wọn gẹ́gẹ́ bí ọkùnrin ṣe ń pa láwàní wọn bóyá ká kọ́kọ́ ṣàlàyé díẹ̀ lórí nǹkan tí wọ́n fi ṣe origin kí branch kò lè bá ayé wa èèyàn lè pa láwàní ẹni tó bá ṣe àlùwàlá tán kó pa láwàní rẹ̀ bọ̀tí irú láwàní wo kí ṣe gbogbo láwàní lèèyàn máa ń pa ìmáàmátò tí wọ́n pa láwàní tí wọ́n pa ó gbọ́dọ̀ jẹ́ almuhannaqa yìí ni wípé èyí tí wọ́n wé mọ́rí yóò wá ọrùn yóò kọ́wá etí gbogbo ẹ̀ ó fẹ́ẹ́ jọ èyí tí àwọn emir wa ní òkè ọya láti Ìlọrin lọ sókè bá a ṣe máa ń wé láwàní wọn tí ó tún ní kọ́rùnù tí ó ní etí bí etí ti ẹṣin irú láwàní tó bá rí báyìí nípa wípé àti máa gbé kalẹ̀ àti máa sọ ó nira èèyàn lè pa irú rẹ̀ amaro láwàní tí àwọn ustaz mi wé àwọn Dr. Abdulrahman Kakori tí wọ́n give lecture fún wa èèyàn lè parọ́ eléyìí ń wò irú ẹ̀ kan ni wọ́n máa ń pa so ibẹ̀ ni àwọn obìnrin náà a rí náà àwọn contemporary scholars àwọn àáfàá àti tòde òní tí wọ́n extend ìdájọ́ láwàní irú tá a sọ̀hún nípa wípé ní ó ṣòro sọ̀kalẹ̀ ó ṣòro sáré wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá rí wípé irú àwọn ìdí tó wà fún láwàní yìí ó wà fún hijabu àwọn sisters náà pàápàá jùlọ àwọn tí wọ́n ń lò yìí tí ó cover láti òkè dé ìsàlẹ̀ tí wọ́n bá ní káwọn ó pa yóò ṣẹ̀ nídìí kí wọ́n fà wá síwájú ìfàsíwájú òun yóò nídìí kí àwọn areas kan ó yọlẹ̀ lára wọn àwọn tí wọ́n ní pé ó tọ́ wọ́n nítorí wípé mashakọ that is the difficulties tó wà fún láwàní tí wọ́n fi torí rẹ̀ sọpá lè pa wípé ó wà fún tàwọn obìnrin náà kódà ju láwàní lọ ó kàn ṣòro àti máa tún láwàní wí àti máa tún di ni but àwọn eléyìí bó ìṣòro fún wọn náà ni pé yóò tún jẹ́ kí abala kan ó hàn nínú ara wọn so àwọn yìí ni wípé a lè pa apáwọn obìnrin lè pa hijabu wọn náà irú yìí tá a sọ kìí ṣe ìbòrí tí wọ́n fi ń cover orí o hijabu yìí tí ó common láàrin àwọn sisters especially ní universities wa tí ó látòkè délẹ̀ fún reason wípé àti bọ́ àti tún wọ̀ ó nira then yóò jẹ́ kí pààtì ara wọn kó hàn síta bọ́fẹ́ bọ́fẹ́ pé ní majority àwọn àáfàá ni wọ́n ní pé wọn ò lè pa
a nítorí pé iré ò ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ ńlá muhammadu sallallahu ta'ala alayhi wa sallam wallahu ta'ala bọ̀ tí mo rò wípé èyí tí tí mo rò pé ó tẹ́kì preference náà ni wípé wọ́n lè pa irú hijabu bẹ́ẹ̀ tí ó bá máa fa ìnira fún wọn àti máa bọ̀ àti máa wọ̀ pàápàá jùlọ ní ìta wallahu ta'ala a'lam bisawab tí àfikún àbí kọ́mẹ́ǹtì bá wà ládùn àwọn àfa wa. ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ tó wà fún ilé ní àádọ́sí wọ́n ní ìyẹn wà lórí ìlú wọ́n á gbọ́ tí wọ́n dápọ̀ ìṣẹ́ ńlá Muhammad lórí ìlú ẹrù Muhammadu Rasulullahi ẹ wá gbọ́ ṣúra ayé àìmọ́ǹkà wọ́n ní sí ìdísí sallallahu alaihi wasallam. kí ló dáhùn ìbéèrè yẹn ọlọ́pàá bá sọ̀rọ̀ àwọn dókítà alẹ́sàn olóore nípa ìdáhùn tí wọ́n dá nípa ọ̀rọ̀ ìjókòó ní ilé fọwọ́ yóò lè fa ìjábọ̀ rẹ̀ lórí dípò kí ó kọ́kọ́wọ́ pa kọ́kọ́wọ́ ló padà rẹ̀ nítorí ìṣòro tó wà ní ibẹ̀. mo rò pé wọ́n ti ṣe àlàyé ìkíní àti èkejì àti bí àwọn ulama lákàyà àwọn àfààní lórí nígbà tó yé wọn sí. ìlú kan fẹ́ kí àwọn tó bá jẹ́ obìnrin kó mọ̀ ló pé àyíká gbélé fẹ́ kí wọ́n ti máa ṣe ìmọ̀ra àbádọ́wà látẹ́lẹ̀ ó dà kó jẹ́ àyè ọ̀wọ̀ àyè tí ó kọ́ bá tí ò ní máa jẹ́ ibi tó bọ́ sí gbangba eléyìí kò ní fa kí wọ́n ti kó sínú ìṣòro pé bóyá àti lè fọwọ́ pa orí wọn yóò fi di nǹkan tó le fún wọn tí wọ́n bá wà níbi tó pamọ́ kò ní síṣòro yìí pẹ̀lú òkú ọlọ́run torí pé ìjáàbù tí ń bẹ látàrí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí kò sì sí wípé àbí kí wọ́n fi ọwọ́ pa gẹ́gẹ́ bí wọ́n ṣe máa fọwọ́ pa láwàá ní so torí ìdílé ara àwọn obìnrin wa fún wọn jọ ìmọ̀ àwọn náà wọ́n sì máa ń ṣètò mọ́ra tóbi ọba jáde lé àwọn yàtọ̀ fáwọn ọkùnrin à ń dúró tọ̀ káàkiri ọkọ̀ dúró ọba tọ̀ ẹni pé kódà kọ́mọ́tò ìlú nìtọ́ lẹ́sìn tí wọ́n máa yàtọ̀ tí wọ́n máa ní ìparamọ́ wọ́n sì máa ní ètò òun náà lọ́ máa ń fa ìjáde inú ilé wọn tó pẹ́pẹ́pẹ́ wọn tó jáde gbogbo tó bá yẹn wọ́n ṣe wọ̀nyí wọ́n ti ṣe so ìtọ́jú bá bọ́ sílẹ̀ lórí of course ọmọ àdàbí àtàwọn làwọn náà wọ́n sáré di àná wọ́n sì ṣe màláíkà so kí wọ́n mọ̀ ṣọ́ tí wọ́n bá tẹ̀ wá bọ́ sínú orúkọ wọ́n yẹ kó máa jẹ́ special cases wallahu a'lam ọjẹ́ alẹ́ yìí o nípa ìbéèrè tó béèrè wípé tí a bá ń kírun lọ́wọ́ tó wá ké débi dídáko òjíṣẹ́ lámà sọ́nà sọ́là so tí bọ́lá ṣe lè ṣe nípa sọ́nà sọ́là ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà sọ ni wípé kájákẹ́ torí pé níta ń bá lọ ìrún nǹkan tó lọ́lá ni nǹkan tó sì nípa ni kábàkàmọ́ bá àwọn wa lọ láì ní ilé òbí sallallahu alaihi wasallam ó jẹ́ pé a rí lára àwọn tó sọ wípé ìyẹn lè wí àwọn kéèyàn wí jẹ́jẹ́ kọ́lá tẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní gbọ́ èyí tó fúyẹ́ yìí nù kàkà wọn onímọ̀ sọ nìyẹn àmọ́ sallallahu alaihi wasallam àbí sallallahu alaihi wasallam tó kàkà ń bẹ ní ojú àgbo wá sí ìyúwọ̀n lẹ́tọ̀ wallahu a'lam. ọ̀dọ̀ àwọn Dr. Zikrullah Shafi ọ̀nà lọ wọ́n ní gẹ́gẹ́ bí tọ́pìkì wa tí à ń sọ lórí nípa ìmọ̀ àtàwọn àfa ìpè láwùjọ tá a wà yìí ẹni à ń fi àpèjúwe ọ̀rọ̀ àwọn àfa wa tí wọ́n ti kọjá àwọn bàbá wa Sheikh Kamal Sheikh Adam à ń fọ̀rọ̀ wọn ṣàpèjúwe láwùjọ tá a wà yìí gbogbo àtẹ̀yìn bá ti wá lè mẹ́nu lébi pé ọ̀rọ̀ táwọn bàbá tí wọ́n sọ yìí kò rí bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó àwùjọ wa ò tiẹ̀ fẹ́ gbọ́ kó rí yìí ní rárá kí lẹ fẹ́ sọ fún ẹni tí ó sọ
àtàwọn tí wọ́n fẹ́ gbọ́rù gbàtà kíyèsí ní bá dé bisimilah. àwùjọ àwa mùsùlùmí ó dájú wá pé àwùjọ tí ò ní tarbíyà ni mi mọ̀ kí láǹpẹ ní tarbíyà ní Yorùbá náà bí gbà ó jẹ́ pé tírénì wa lórí ẹ̀kọ́ lórí ẹ̀sìn tírénì tí ó láàyè ni because Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ náà ní final saying lórí gbogbo nǹkan gbogbo ẹni tí ó bá ti yàtọ̀ sọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó ṣeéṣe kọ́rọ̀ rẹ̀ kó ṣe déédéé ti Ọlọ́run kó ṣe déédéé tòjíṣẹ́ sallallahu alayhi wa sallam ó sì lè yapa sí i pẹ̀lú àwọn sábàbí míì táwọn ulama ò kọ sínú tírà wọn. Ibn Taymiyyah rahimahullah ó ní tírà kan tá ń pè ní Raf'ul Malam anil a'immatil a'lam. ìtumọ̀ rẹ̀ tí n bá ń tu tí ọba gúnlẹ̀ ẹ bá ń wí o ò ní pé múmú èébú kúò fún àwọn àáfàá tájó ní mímọ́ tẹ̀sẹ̀ bí àlámù náà ó ti kọ́fẹ̀ báyẹn wọ́n sọ̀rọ̀ Abu Hanifa bẹ́ẹ̀ rahimahullah wọ́n sọ̀rọ̀ ìmáàmù Malik síbẹ̀ wọ́n sọ̀rọ̀ ìmáàmù Shafi'i síbẹ̀ rahimahumullah wọ́n sọ̀rọ̀ ìmáàmù Hanbali síbẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ rí i pé ìmáàmù Hanbali ó ní riwayat wọ́n lè pé ìmáàmù Ahmad fi riwaya wà fi riwayatin ukhra kódà wọ́n máa ní riwaya mẹ́ta nínú ọ̀rọ̀ kan madhabu ti ìmáàmù Maliki wọ́n lè pé ti ìmáàmù Maliki fi riwayati Shahnun torí Shahnun ní àwọn ọmọ àwọn kìnnì ìmáàmù Maliki ni ọmọ akéwù ni ẹnu riwaya lomi Abdurrahman ibn Majishun ọnu àná ní riwaya ẹni tó bá ka Mudawana tíra Mudawana tí wọ́n kọ́ ń pa ìmáàmù Maliki yóò rí oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí àtàwọn tíra mi náà riwaya ni ẹgbà wá pé wọ́n lọ sọ báyìí wọ́n lọ sọ báyìí náà ké wọ́n ní Imam Maliki sọ báyìí wọ́n ní Imam Maliki sọ báyìí Imam Shafi'i rahimahullah ó ní mazhabu rẹ̀ fil qadim àti mazhabu rẹ̀ fil jadid ìyẹn mazhabu rẹ̀ ńgbàtọ́ tí ètò ti kọjá lọ ńgbàtọ́ wà ní Iraq àti mazhabu rẹ̀ ńgbàtọ́ wà ní Misira tó migrate láti ilẹ̀ Iraq lọ sí Misira ọ̀rọ̀ yẹn yàtọ̀ yíyàtọ̀ tó dẹ́ yàtọ̀ lórí isu ẹ̀yọ kan ṣoṣo kìí ṣe jìfẹ́nu àwọn oríṣiríṣi nǹkan ló kọ̀ sí kó yàtọ̀ àwọn náà ti wá sọ ọ́ lẹ̀ pé Malik sọ yìí pé tẹ́ bá rí ọ̀rọ̀ òun tó bá yàtọ̀ sí ọ̀rọ̀ ẹni tó ní sàárè yìí níjọ́ náà ń bẹ mọ́sáàsì Madina ó wá ń nàka sí sàárè ànábì ká lọ́n kó máa bá a ó ní fadirbuhu ardol haid ọlọ́rọ̀ mi ò ní ẹ̀dánù tó bá ti yàtọ̀ sí tẹ́ni tó ní tó sùn lẹ́yìn bẹ́ẹ̀ náà ni ẹlòmíín náà wí bóyá Imam Ahmad pé ìdá sọ́hàl hadith fawwa mazhabi tẹ́ ẹ bá ti rí hadith ànábì rẹ̀ kí alọ́ nǹkan wọn bá tọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ tó dáa tó yàtọ̀ sí mazhabu mi òun náà ni mazhabu tèmi náà ẹ̀fìn tẹ́ ẹ bá gbọ́ lọ́dọ̀ mi lẹ̀ tó náà rúùlù tó ń gọ́fà àgbọ́yé ẹ̀sìn nìyẹn kèsì pé ká sọ yí pé bóyá ntẹ́ ẹ bá gbọ́ lọ́dọ̀ dìkúláì nǹkan kò lè yí padà mọ́ kèsì gbogbo nǹkan dìkúláì mọ́ ntẹ́ bá gbọ́ lọ́dọ̀ Dr. Akorede nǹkan kò lè yí padà mọ́ kèsì gbogbo nǹkan la Dr. Akorede mọ́ kullun yukhadhu min qawlihi wa yurad gbogbo èèyàn náà lè gbọ́rọ̀ ẹ̀ wọlé wọ́n sì lè má gbà wọlé níbàámu pẹ̀lú bó ṣe bá ọ̀rọ̀ Ọlọ́run mu sí àti bó ṣe yapa sí tó náà àwọn tí wọ́n lọ bí mọ́sáàbù tí wọ́n lọ hùn wọn ò mọ̀ọ́mọ̀ lọ bí tí ọ̀dà amdan níbàámu pẹ̀lú ẹ̀rí tí ń bẹ wájú wọn ń gbà náà ni àdíìsì ò sì tún spread látijọ́ bí irú ayé òde òní ntọ́ba imú àwọn èèyàn láti ìlú Iraq tí wọ́n fi rìn wá Mádínà nítorí àdìsí ẹyọ kan ṣoṣo
ẹ rí i pé kìí sẹ́rìn wàsá kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ràkúnmí ni wọ́n ó sì gùn tí òun ó tiẹ̀ tún máa rìnrìn fàájì tí ó máa yan kò lè sáré bí ẹṣin. Ó yàtọ̀ sáyé òde òní tó yẹ pé gbogbo àdíìsì ó ń bẹnu kíni Buhari àti Muslim wọ́n ti ṣe sínú CD kan ó wà lórí fóònù nítorí náà gbogbo ẹ̀ wà available tí wọ́n bá wá sọ nǹkan tó yàtọ̀ ńgbà náà táwọn tó bá wá dé lẹ́yìn wọn tí wọ́n wá rí i pé kíní ìyàtọ̀ sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ dákun kí ni àlébù kí wọ́n fọ́lú ọ̀rọ̀ ànábì kí wọ́n fọ̀rọ̀ tó bá yàtọ̀ sílẹ̀ nítorí náà òfin tó ń darí ẹ̀sìn nìyẹn àmàwọn bàbá yẹn ní ọlọ́run pé tí wọ́n bá ti sọ kò lè yí padà àwọn náà ò sì pera wọn lọ́lọ́run wọn ò sì pera wọn lánàbí báwọn èèyàn bá ń rà bọ̀ wọn lọ́rùn ló kù nítorí náà tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ wọn ẹ jẹ́ ká máa spread information yẹn láwùjọ ńgbọ̀ ò bá yá náà yóò spread ẹni ọlọ́run bá pé yóò gbà ẹni tí ò bá sì gbà á gbọ́ wọn ò wí fún mi ó kú òun bẹ́ẹ̀ wallahu ta'ala alam ẹnu ibi tí èmi mà dé ni ẹ o náà. ustaz wa lẹ́sàn-án rẹ̀ ọlọ́ka oṣù ọlọ́run ọba so wọ́n ti ṣàlàyé ìhà tí ó yẹ ká kọ sí àwọn àáfàá wa lẹ́kùnrẹ́rẹ́ ìbí kan wá fẹ́ pe àkíyèsí àwa tá a jẹ́ ọmọ kéwú náà ìpè àwọn bàbá yìí gẹ́gẹ́ bá ṣe sọ wípé níwọ̀n èyí ṣe màásùmù èyí ṣe ẹni tí ò lè ṣe àṣìṣe àmọ́ tá a bá tẹ̀ wá rí àṣìṣe wọn ó yẹ ká mọ ọ̀nà tá a gbà sọ tá a gbàgbé kalẹ̀ kéèyàn wá mú fàpèjúwe sheikh wa alamatu adam abdallah lè lórí rahimahullahu ta'ala àti àwọn tó bá tọ́tún rí bí wọn náà kó wáyé pé ní bàbá yìí ní òmò ní tọ́píìkì subject matter rẹ̀ tí ó sọ wípé gbogbo aburú tó wá ṣe ní òòrì kó mọ̀ wá rí dáadáa sheikh adamu kankan eléyìí ó rọ́ǹgì fún abala títí wa náà gbogbo àwa onísúnnà sí ká gbìyànjú wípé ní a ní àgbékalẹ̀ tó dáa àti ọ̀nà tí èèyàn máa ń gbàgbé kalẹ̀ àwa náà sì wá bùkátà sí ká ṣe research dáadáa mo rò pé níjẹ̀ ẹ̀jọ́ ńgbà tá à ń sọ̀rọ̀ ìkúnlẹ̀ nílọrin wọ́n ní pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọn máa mú àyà wá ìtàn wá pé ṣe bọ́lọ̀ ní kí àwọn màláíkà kí wọ́n forí balẹ̀ fún ádámà ṣe bọ́lọ̀ ní kí àwọn èèyàn yusufu kí wọ́n forí balẹ̀ bàbá àti ìyá rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ká forí balẹ̀ fún àyà yìí òun lọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá mọ̀ sábà lò níjọ́ tí èmi àtàfà kan wá ní ìfàǹfà mo wá ní pé àyà yìí gẹ́gẹ́ ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ̀yin náà èyí lò ó ẹ̀yin àáfàá tẹ̀hún kí àyà yìí èyí lò ó torí tá a bá lo àyà òun sọ̀rọ̀ application rẹ̀ ni wípé àgbàlagbà ló yẹ kó máa kúnlẹ̀ fún ọmọ kéékèèké kí bàbá ó kúnlẹ̀ fọmọ rẹ̀ kí ìyá ó kúnlẹ̀ fọmọ rẹ̀ eléyìí náà ń pè ní kọ́líbùlà àdìlànà òṣòlù fẹ́kẹ̀ bákan náà bàbá tó ní ká wọ ọ̀rọ̀ ìkúnlẹ̀ gẹ́gẹ́ fúnra ara rẹ̀ nílẹ̀ Yorùbá bá a ṣe ń kún lónìí àtọkùnrin àtobìnrin kì í ṣe bá ṣe ń kúnlẹ̀ Yorùbá nù ìkúnlẹ̀ ńlẹ̀ Yorùbá ni wípé obìnrin ó fi eékún méjèèjì rẹ̀ lélẹ̀ yóò sì bí bàtà ní kéèyàn onídà ní sukùl tó bá fẹ́ fọ́pọ́ níṣe yẹn ọkùnrin ó sì dọ̀bálẹ̀ ẹ̀dákun láyé òde òní bọ́lá ti ṣe léyìí mọ́ ó lè wà mọ́ kéré àwọn àáfàá wa gẹ́gẹ́ bí ìwádìí ńgbà tí Islam dé tó dílẹ̀ Yorùbá ńgbà wípé níbi ẹ̀tàn ló fi dé àwọn àáfàá àwọn find it difficult àti condemn kúnlẹ̀ fún àwọn Yorùbá tán bá ń lẹ̀ ká máa sá lọ mọ́ wọn lọ́wọ́ àníkókè ìkúnlẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń kun kò ní rọrùn ní lè kun but bẹ́ẹ̀ náà bá wá tiẹ̀ lè dún ságánná bóyá ká rọra máa wá tẹ̀ díẹ̀ yìí ni pé wọ́n wọ́ ọ̀nà àti escape culture Yorùbá but wọn ò tí ì wọnú Islam tán yanyan èyí làwọn afáwa sọ fún wa pé nígbà tá a ti lè fi original lẹ̀ àti àwọn tá ń kún lónìí àtàwọn tá ní ká máa kún mọ́ kò sẹ́ni tó ń kúnlẹ̀ bí Yorùbá sí ní ká máa kúnlẹ̀ intanṣimi ni pé ó nípa fẹ́ pa àṣà Yorùbá rẹ àṣà Yorùbá ti kọ́kọ́ kó ń bẹ̀ initially èyí tó kù náà gbà tá a ti mọ̀ wípé ní kò dáa pọ́nbélé ẹ jẹ́ ká pàtì so eléyìí ni ọ̀nà tí àwa tá a jọ ọmọ kéwú ká mọ ọ̀nà tá a lè fi pìrìsẹ́ǹtì nǹkan tí ń bẹ lọ́wọ́ wa tí wọ́n fi accept rẹ̀ lọ́wọ́ wa ká má ya àṣà ká má ya láì ní tìjú wallahu ta'ala a'lam bis-sawab. alhamdulillah jazakumullahu khair ọlọ́kùnrin bá a dúpẹ́ fún yín.